أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ojú tí ń wò mí lé kíkí àlàáfíà ìkí ọlọ́run àánú ọlọ́run kó máa bá ẹnìkankan wa gbé a dá ọpẹ́ fún ọlọ́run ọba tí ó lẹ́tọ̀ọ́ sí gbogbo tí ń jẹ́ ọpẹ́ ọba àná ọba òní ọba títí láíláí ọba tí ò sẹ́nìkan tá a lè fi wé atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjò ìkẹ́ àti ìgẹ̀ kó mọ́ dúró lórí ànábì kó sàn lórí àwọn aráalé ànábì lọ́kùnrin wọn àti lóbìnrin wọn lẹ́yìn wàgbà náà èyí tí a mọ̀ fi bára wa sọ̀rọ̀ ọlọ́run láti iléeṣẹ́ wa Qiblatain International Travels and Tour yóò mọ̀ dá lórí al-khata'u àṣìṣe èyí tí àwọn olóyìnbó ń pè ní mistake ọlọ́run bàtà alámbá wa sọ̀rọ̀ nínú aya al-Qur'an suratul ahzab aya ẹlẹ́ẹ̀ka àwọn wípé walaysa alaykum junahun fima aqta'tum bihi walakin ma ta'ammadat qulubukum wa kana Allahu ghafuran rahima ọba mi ta'ala ń bá wa sọ̀rọ̀ nínú aya al-Qur'an wípé walaysa alaykum junahun fima aqta'tum bihi ọlọ́run ní kò sí ẹ̀ṣẹ̀ fún yín lórí ntẹ́ ẹ̀ bá mọ̀ọ́mọ̀ ṣe lórí àṣìṣe tó bá wáyé láti ọwọ́ yín yálà àṣìṣe inú ẹ̀sìn ni àbí àṣìṣe tó wáyé nínú ayé yálà bá a ti ń kírun lè ṣe mistake ń bẹ ni àbí bá a ti ń gbàwẹ̀ lè ṣe mistake ń bẹ ni àbí bí a ti ń ṣe hajj lọ́wọ́ lè ṣe mistake ń bẹ ni àbí ẹ̀dẹ̀ ṣe mistake lórí ọ̀rọ̀ gbéṣẹ́ ayé yín lápapọ̀ ọlọ́run ní kò sí ẹ̀ṣẹ̀ fún yín àdẹ̀ ní bínú sí yín walakin ma ta'ammadat qulubukum àmọ́ èyí tí ó bí àwọn ọlọ́run nú òun náà nìyí tẹ́ ẹ bá mọ̀ọ́mọ̀ ṣe èyí tẹ́ ẹ ṣe tán tẹ́ ẹ ní kí lọ́lọ́run ó ṣe èmi ọlọ́run wàá fi tí ń ṣe ń fi hàn yín nínú ayé Al-Qur'ani yìí ó hàn kedere ń bẹ̀ wípé àdámọ́ èèyàn ni kó ṣàṣìṣe àdámọ́ ọlọ́run ni kó foríjì wá tá a bá ṣe àṣìṣe nítorí wípé tí ọlọ́run bá lóun mọ̀ fi àṣìṣe bí oníkálukú wa ni kò ní sẹ́nìkan tí ó mórí bọ́ kù nínú ìyà ọlọ́run kò dẹ̀ sẹ́nìkan tí ó ra àánú ọlọ́run gbà nítorí wípé aláṣìṣe ni gbogbo wa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni kullu ibni adama qatta'un ó ní gbogbo ọmọ anabi adama pátá àtọkùnrin àtobìnrin àti sheu àtọmọlẹkẹw àti mukadam àti onusufi àti alusunna gbogbo wa pátá aláṣìṣe ni wa wa khayrul qatta'ina at-tawwabun àmọ́ àwọn tí wọ́n fi ń dáa jù nínú àwọn aláṣìṣe àwọn náà ni àwọn tó jẹ́ pé tí wọ́n bá ti ṣàṣe tán at-tawwabun wọ́n máa ń wá ọlọ́run ní aláforíjì wọ́n dẹ̀ mọ́ ètè ń padà kó bí àṣìṣe wọn ohun tá a fẹ́ múnú ayé al-Qur'an náà àti hadith náà òun náà ni wípé ká ṣe àmójúkúrò fúnra wa nígbà tí a bá ṣe àṣìṣe káyé dára wa lẹ́bi mọ́ lórí àṣìṣe àná ká mọ̀ rántí wípé àṣìṣe tá à ń ṣe yẹn náà ń fi ń túmọ̀ wípé èèyàn náà ni wá tá a bá ti ṣe àṣìṣe a fẹ́ di ọlọ́run nìyẹn nítorí wípé lillahi kamal ọlọ́run ọba nìkan lọ́ba tó pé tí ó ṣàṣìṣe rí tí ó dẹ̀ ní ṣe láíláí àmọ́ àwọn èèyàn ní táwọn ò mọ̀ fi pé náà ni wípé ká ṣe àṣìṣe ká orí ńgbà míì kó mọ̀ bọ́ sí ojú ọwọ́ ká mú nǹkan míì ká kábàámọ̀ pé etí tí mo mú eléyìí èèyàn lè ṣe ọkọ fẹ́ èèyàn lè ṣe aya fẹ́ kódà èèyàn lè ṣiṣẹ́ gbàgángbà mi mọ̀ wá fi yẹn mọ̀ mọ̀ fi blame ara ẹ̀ mọ̀ mọ̀ fi dára ẹ lẹ́bi mọ̀ mọ̀ fi ìyẹn mọ̀ mọ̀ fi rí ara ẹ̀ dáhùn tẹ̀síwájú nínú ayé kó o dẹ̀ mú ẹ̀kọ́ tó yẹ kó o mú nínú àṣìṣe rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló yẹ pé àṣìṣe àná òun ni ò jẹ́ kó lè gbégbèsè kankan mọ́ lónìí wípé tí n bá tún gbégbèsè lónìí báyìí nísìn kí tún mọ̀ lọ ṣe another mistake tó bá dẹ̀ ń bẹ̀rù mistake a jẹ́ wípé òun sá fún success nìyẹn because òun lè succeed láyé àyàfi kó jẹ́ wípé mistake kan ó ti ṣíwájú mistake tó bá ṣíwájú yẹn òun ni wàá fi correct ara rẹ in the next time ni wàá fi ṣorí rẹ àwọn sàábì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n ti jẹ́ ẹni ẹ̀ṣà tó àwọn náà ṣe àmọye àṣìṣe nínú ẹ̀ ni wípé ànábì ní ẹ dúró sáyè yìí ẹ sì mọ́ kú òǹbẹ̀ àwọn sàábì ànábì sì kú òǹbẹ̀ ogun wọn sì dàgẹ̀rẹ̀ wọ́n bọ́ sójú ogun nígbà tí wọ́n bọ́ sójú ogun àwọn kèfèrí bá yàbò wọ́n sì ṣe wọ́n ní báṣubàṣu látara àṣìṣe yìí tó bá dijọ́ míì tá ànábì bá wọn wípé ẹ dúró síbi kan wọn ò dúró sí ibẹ̀ àmọ́ tí wọ́n bá ṣe àṣìṣe yẹn wọn ò ní mọ pàtàkì ìtẹ̀lé ọ̀rọ̀ ànábì àti ìtẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run tó bá ṣe àṣìṣe kan má fi àṣìṣe yẹn má fi dára rẹ lẹ́bi jù má dẹ̀ fi sọ rẹ̀ di ẹni tí ó lè ṣe àṣeyọrí má rí nírìí wípé àṣìṣe tó ṣe yẹn òun náà kọ́ ní ẹ̀kọ́ kan yóò dẹ̀ sọ fún wọn wípé túmọ̀ wọlé tó bá di nígbà mi bákan náà bí àwọn yẹn bá ṣe àṣìṣe sí ọ̀gangan wa ká jẹ́ ẹrú kan tí ó mọ̀ ṣe àmójúkò fún àwọn èèyàn nítorí wípé àwa náà mọ̀ ń béèrè lọ́dọ̀ ọlọ́run pé fa'fu anna waghfir lana ọlọ́run ṣàmójúkò fún wa kò sì foríjì wá bá a ti wá ń béèrè lọ́dọ̀ ọlọ́run yẹn ní tá a mọ̀ fi rí
àforíjì àti àmójúkò lọ́dọ̀ ọlọ́run òun náà ní káwa náà mọ̀ ṣàmójúkò fáwọn èèyàn ẹni tí kì í bá ń kẹ́ èèyàn ọlọ́run ò lè kẹ́ ẹni tí kì í bá ń bọ́ àwọn èèyàn láṣìírí ọlọ́run ò lè bọ́ láṣìírí ẹni tí kì í bá wá mójúkò fáwọn èèyàn ọlọ́run ò lè mójúkò fún àwọn èèyàn ṣe ọ́ wọ́n dẹ̀ láti ṣe ni wọ́n láwọn ò mọ̀mọ̀ wọ́n wá dì í mú ó wá rán wọn létí ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ náà lè ṣe lọ́dún báyìí ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ náà lè ṣe lọ́sẹ̀ tó kọjá ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ náà lè ṣe lóṣù tó kọjá ìwọ náà ń ṣe ọlọ́run tí wọ́n lè ṣe àmọ̀yà àṣìṣe tọ́lọ́run ò sì bí ọ́ káyé fi àṣìṣe àwọn èèyàn káyé fi bí wọn àmọ́ tó bá ti wá di pé ẹnì yẹn ti ń sọ dojú ọwọ́ ìyẹn làwa fún ní ìdájọ́ mi wípé ìwọ mọ̀mọ́ ṣe tó ń ṣe àwa sún sẹ́yìn díẹ̀ fún àmọ́ èèyàn ṣe àṣìṣe wọn láíláí mi ò ní foríjì mọ́ mi ò ní foríjì mọ́ kí wá níwọ̀n náà ó mọ̀ fi bẹ ọlọ́run àforíjì lọ́dọ̀ ọba mi Allah wa laysa alaykum junahun fima aqta'tum bihi bẹ́yàn bá bẹ̀ wá wípé lágbájá mọ́ bínú mo gbàgbé ni lágbájá mọ́ bínú mi ò rántí ni lágbájá mọ́ bínú mo ṣe mistake ni ká jẹ́ ẹni tí ó mọ̀ ṣe àmójúkò fún wa ká dẹ̀ ṣe àmójúkò fúnra wa náà ká dẹ̀ mọ̀ jẹ́ kí àṣìṣe tàná ká mọ̀ jẹ́ kó wíwá dáhùn ká mọ̀ jẹ́ kó wọ́n ṣe gbà wá láti gbégbèsè kan nítorí wípé ẹni tí ó rìn yóò kọ́kọ́ rákò ẹni tí ó sáré yóò kọ́kọ́ mọ rìn ẹni tí ó fò òun náà kọ́kọ́ mọ sáré ni ń túmọ̀ wípé gbogbo ń tá a bá dà pátá failure tàná yẹn òun náà ló sọ wá di olóríire tòní tó bá wà lóò ní ṣe àṣìṣe mọ́ àjẹ́ wípé òun ní tẹ̀síwájú kankan mọ́nu àmọ́ in tí ṣẹ̀ríà Islam ń fẹ́ ni wípé kó o mọ̀ rí àṣìṣe rẹ gẹ́gẹ́ bí nǹkan tó o mọ̀ fi yan gàn kó o dẹ̀ mọ̀ rí gẹ́gẹ́ bí nǹkan tó o mọ̀ fi bá rẹ nú jẹ́ wípé èmi ni mo ti ṣe àdúrà nǹkan tó burú báyìí máa rántí wípé o lè make better tomorrow for yourself because ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní jìyà lónìí tó jẹ́ pé ìyà tí ń jẹ lónìí ìyà àṣìṣe àná ni àmọ́ tó o bá fẹ́ jìyà lọ́la gbìyànjú kó túmọ̀ ṣe same mistake yẹn lónìí àná ti lọ àmọ́ òní ti ń bẹ wájú rẹ̀ òun ni kó o mójútó kó mọ̀ ṣe mistake yẹn lónìí tó o bá ti ṣe lónìí òní jìyà ẹ̀ dé ọ̀la iléeṣẹ́ wa Qiblatain International Travels and Tours àwọn ni wọ́n ní ká rán wa létí ọ̀rọ̀ Ọlọ́run yìí ká ti jẹ́ ká mọ pàtàkì àṣìṣe nínú ìgbésí ayé ọmọ ènìyàn bákan náà gbẹ́ni tó náà ṣàìṣe kó mọ̀ rí rẹ̀ ní pé Ọlọ́run ò lè gbà wọn mọ́ Ọlọ́run ó sì lè gbà ọ́ yálà o ti wà tó kù díẹ̀ káàtó ni yálà o ti balẹ̀ jẹ́ ni tó o bá ti padà Ọlọ́run náà ti padà nu tó bá ti ṣe tán Ọlọ́run náà ti ṣe tán nu tó bá ti ní mo dé Ọlọ́run ó gbà ọ́ náà nu kí Ọlọ́run Ọba Ta'ala kó gbà wá tọwọ́ tẹsẹ̀ bákan náà ẹ fẹ́ ṣe hajj ni tàbí umrah ẹ kàn sí wa níléeṣẹ́ wa Qiblatain International Travels and Tours iléeṣẹ́ wa ń bẹ ní Èkó ń bẹ l'Abuja ń bẹ ní Canada àwọn nọ́mbà tí ń bẹ lójú wọn wa yẹn ẹ pè àwọn nọ́mbà yìí àbí kẹ́ fi mẹ́sẹ̀jì ránṣẹ́ àti délé olúwa ìrọ̀rùn ló bá dé pẹ̀lú iléeṣẹ́ wa Qiblatain naltaqi bikum àmọ̀ retí yín o.